Africa Content TV. Mama gba àkàmọ̀ ní Ọlọ́run. Mama gba àkàmọ̀ ní Ọlọ́run. Kò ṣàlékún àánú ẹ lórí mi Ọlọ́run. Ìyá ìlú máa tẹ̀ mí lẹ́jẹ̀ tó tẹ̀lé ọkàyé máa tẹ̀ mí o. Kòtò bá nílẹ̀ máa kú mi o. Mama gba àkàmọ̀ ní Ọlọ́run. Ó ga ọ̀rọ̀ ní Canada àti wọlé adé tó ń sùn because Friday gbogbo ní ṣòro jẹ́ kán mọ̀ àwọn ayé yapa ń bí àti dé Canada lọ́wọ́ ọkọ̀ Taye Currency ọ̀pọ̀lọpọ̀ nìbàdàn èyí ti Ìbàdàn èyí ti Nàìjíríà especially ọmọ Yorùbá ẹ pàdé wa ìjọ Friday gbogbo ní ṣòro yẹn má jẹ́ kán sọ fún ẹ ẹ̀ṣọ́ òsì lára wa bó ṣe máa jẹ́ nìyẹn o èyí ti Canada ẹtúyàyà ṣe mọ̀ pé Alhaji Currency this is the first time in Canada ẹjọ́ tó Ọlọ́run he's coming with the full band ẹ ṣáà ti rẹ́ everywhere ẹ̀rí bó ṣe ń lọ bó ṣe máa jẹ́ nìyẹn Friday léyìí tó ń bọ̀ ẹ̀ máa jẹ́ nìyẹn God bless you. Torí kí Táyé tó dẹ̀ ní ayé mọ̀ ojú rí tó.